àwọn balógun Páṣíà wọ́n dá áńgẹ́lì tá à ń pè ní Gabriel wọ́n dá dúró. Wọ́n jẹ́ kó mú in tó yẹ kó mú ìran tó yẹ kó mú lọ fún Daniel, in tó yẹ kó ti tẹ Daniel lọ́wọ́lọ́wọ́ wọ́n jẹ́ kó tẹ̀ lọ́wọ́, wọ́n dá dúró fún 21 days. Ẹ̀yìn ìgbà yẹn ni Michael tó lọ ṣiṣẹ́ agbára ń bẹ̀. Ohun tí mò ń gbìyànjú àti sọ ni pé tán bá lè dá áńgẹ́lì dúró, ta ni ènìyàn níwájú àwọn ẹni òkùnkùn tí wọn ò ní lè dá dúró? Wọ́n náà wàá rí wípé ìgbà tó bẹ̀rẹ̀ tó ń ṣe yẹ ó bẹ̀rẹ̀ dáadáa, ó start well, ṣùgbọ́n wàá rí pé lójijì ò ní ìdádúró. Wàá rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ tó ń ṣe yẹn ó encourage ẹ, ó ń tẹ̀síwájú nínú iṣẹ́ yẹn, ṣùgbọ́n lójijì gbogbo ẹ̀ dàrú, kò yí ẹ mọ́. Ó fẹ́ dà pé kò fi iṣẹ́ yẹn gan lẹ̀, kó má ṣiṣẹ́ yẹn mọ́, kó lọ máa ṣe nǹkan míì. Ọ̀pọ̀lọpọ̀ tó di ọlọ́kadà sí gbòòrò yẹn wọ́n kì í ṣe ọlọ́kadà o, wọ́n ní iṣẹ́ ọwọ́, ẹlòmíì òṣìṣẹ́ ìjọba ni, ṣùgbọ́n lójijì òkùnkùn dá wọn dúró, wọ́n wá padà sẹ́yìn, wọ́n wá dẹni tí ó máa ṣe wọn. Mo gbàdúrà fẹ́nìkan tó bá fídíò yìí pàdé tó lè ṣe àmì níbi tí ayé ti dá ẹ dúró, áńgẹ́lì Olúwa kó lọ ṣiṣẹ́ agbára níbẹ̀. Sórí tí wọ́n bá dá ènìyàn dúró, báwo lèèyàn ṣe máa mọ̀? Ẹlòmílẹ̀ ní iṣẹ́ tí mo ń ṣe yẹn kò dàbí ti sìn mọ́, bí iṣẹ́ fọ́tò ẹ mọ̀ pé àwọn èèyàn ti ń lo fóònù láti yà, ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Fọ́tò yẹn làwọn kan sì ń yà láwọn ìvẹ́ǹtì ńláńlá tán mẹ́kì owó ńláńlá. Iṣẹ́ tí wọ́n sọ pé kò dáa mọ́ yẹn làwọn kan ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fi ń bọ́ ìyàwó tán fi ń ṣe gbogbo tó dáa nú ayé. Ohun tí mò ń gbìyànjú àti sọ fún ẹ ni wípé ó nílò ẹnìkan tá gbàdúrà fún ẹ. O ò lè dá ṣe n tó kò jẹ́, ò bá jẹ́ pásítọ̀, o ò bá mọ Bíbélì láti Genesis dórí Revelation, o ò lè dá nǹkan kan ṣe o. O nílò ìrànlọ́wọ́ ẹnìkan tá gbàdúrà fún ẹ. Ohun tí mò ń gbìyànjú àti sọ fún ẹ ni pé Bíbélì sọ pé ẹ gba Olúwa gbọ́, a ó fìdí yín múlẹ̀, ẹ gba wòlíì gbọ́, ẹ̀yin ó sì ṣe rere. Jẹ́ ká jọ gbàdúrà. Ogun ìdádúró yẹn ó kéré nínú tọ́lọ́run lè yanjú. Nọ́mbà mi rè 0810 63 11 252. Ẹnìkan lòun ò tiẹ̀ morúkọ mi, Apostle Prophet Oyètọ́lá Ọmọládé Wúrà ló ń bẹ sọ̀rọ̀ yìí. Tó o bá gbà mí gbọ́ tó o dẹ̀ gbìyànjú ká jọ gbàdúrà, ogun tó dáṣẹ́ dúró yẹn, ogun tó dá ìgbé ayọ̀ tí wà àti ọkọ ẹ bẹ̀rẹ̀ sí ní gbé láti ìpìlẹ̀ tó dá dúró, tó sọ di ìgbé ayé ìbànújẹ́ yẹn, ogun yẹn dẹ̀ máa fi ayé ẹ sílẹ̀. Ìwọ tó yẹ pé wọ́n máa ń dènà ẹ̀ ní visa ní gbogbo ìgbà, ó yẹ kó ti mọ̀ pé kò á ní bíbí, nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin yẹn. Àdúrà lèyẹn dẹ̀ fi máa ń jagun ìtẹ̀síwájú bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Ẹ̀mí mímọ́ kó gbà lọ́wọ́ ogun ìdádúró. Nọ́mbà mi rè lẹ́ẹ̀kan 0810 63 11 252.